Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga pọ̀ o. Kí ni ìtumọ̀ eléyìí ká wá sọ pé kí ló dé sí kábíyèsí? Ṣé mo pé ó túmọ̀ pọ̀ tún ti ń ṣiṣẹ́ lára kábíyèsí báyìí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kí ni ká wá sọ orí eléyìí sí ẹ o? Wọ́n ní wọ́n ń wá staff of authority pé wọ́n ní Naomi ló gbé. Torí òun nìkan ló wọnú chamber kábíyèsí pé ó sùn mọ́jú ń bẹ̀. Therefore, ilẹ̀ mọ́ wọn wá rí staff of authority pé ta ló gbé. Wọ́n ní kò sẹ́ni tó gbé pé kàn náwó sí Naomi. Pé Naomi ni ó sùn sọ́dọ̀ kábíyèsí. Ibẹ̀ dẹ̀ ni gbogbo àwọn àṣírí gbogbo kíní àwọn tó fi ń ṣe ètò Ilé Ifẹ̀ nínú yàrá kábíyèsí ló wà. Wọ́n ní therefore wọ́n gbọ́dọ̀ wà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá. Wọ́n ní kò sí anybody tó lè wọnú ààfin kábíyèsí. Tó lè wọnú yàrá kábíyèsí àfi Naomi nìkan ló wọ bẹ̀. Therefore wọ́n bẹ̀rẹ̀ sí ní wá staff of authority. Wọ́n rí o. Wọ́n rí láti àná wọ́n ti ń wá. Wọ́n ní kò ṣẹlẹ̀ wọ́n ní àwọn alàgbà bíi 8 wọ́n wà lẹ́yìn wọ́n sí lẹ́yìn Naomi. Wọ́n láwọn kan náà ń ṣàtakò pé kí wọ́n mú Naomi dáadáa. Wọ́n gbọ́dọ̀ mú Naomi dáadáa. At the end of the day, kábíyèsí náà support pé kò sẹ́ni tó máa mójú rẹ̀. Pé kí Naomi sòótọ́ ọ̀rọ̀. Pé Naomi kó lọ wá. Tí ó bá dẹ̀ rí, it's better kí Naomi kúrò láàfin. Until tó bá rí. Wọ́n ní Naomi wá sùn kíní kan ẹ̀kún pé ṣé kábíyèsí wà trust òun mọ́ ni. Ó ṣe wá jẹ́ kíní sọnù kábíyèsí ní Naomi. Ṣé kábíyèsí wà mọ nǹkan tóun lè ṣe? Mọ nǹkan tóun ò lè ṣe? Pé kí ló fẹ́ fi kan sí tradition something ṣe? Kí ló fẹ́ fi ṣe? Pé kò wúlò fún òun. Pé kí ni kábíyèsí ń sọ ilé ìfún? Wọ́n ní kábíyèsí ó gbà. Wọ́n láwọn olórí àwọn alàgbà 8 yẹn. Wọ́n láwọn 3 péré nínú gbogbo àwọn elders yẹn ló support Naomi. Páwọn 8 yẹn pé wọ́n ti jẹjẹkújẹ lọ́wọ́ àwọn olórí. Pé àwọn náà antagonize Queen Naomi. Pé kó lọ wá o. Àìjẹ́bẹ̀ pé kó máa lọ. Kábíyèsí náà wá lè ṣan the worst part of it. Wọ́n ní kábíyèsí ní tí ò bá ti rí pé kó máa lọ. Yàrá mi ìrírí. Wọ́n ní kì í ṣe kékeré bí wọ́n lé ó máa lágbára gan. Wọ́n ní àwọn kan wá sí wọ́n ti ń protest pé kí ni kábíyèsí sọ Naomi ò gbọdọ̀ lọ. Naomi ò gbọdọ̀ lọ. Wọ́n ní kábíyèsí ní Naomi park. Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n nígbà tí kíní yẹn wá gbóná gírígírí pé àwọn tó ń protest pé Naomi ò gbọdọ̀ lọ. Wọ́n nílé ààfin pé kí Naomi dúró. At the end of the day, wọ́n láwọn kan ti lọ pé bí inú àwọn tó ń protest wọ́n ṣe pé wọ́n nìkan ni wọ́n pé first lady Dúrẹ̀mí pé ó wà pé òun lè bá kábíyèsí sọ̀rọ̀ pé báyìí ni wọ́n ṣe o báyìí náà ṣe o náà mọ̀ ní kíni pé kábíyèsí ní kí Naomi pass kúrò láàfin. Lòun wá sọ pé báwo ni Naomi ṣe máa pass. Wọ́n ní ó pẹ́ jù 45 minutes ti pẹ́ jù. Wọ́n ló kàn gbé private jet. At the end of the day ó ti dé. At the end of the day ó ti dé sí wọ́n ló ti dé sí ààfin. Wọ́n ní kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ kábíyèsí? Àwọn ọmọ irú ìyà tí wọ́n bá Naomi wọ́n sọ fà kí Naomi tó padà sáàfin. Kí ló ń di kábíyèsí? Pé nǹkan tó tiẹ̀ dùn òun tóun fi ní dandan gbogbo nǹkan tóun ṣe pò máa sílẹ̀ kóun máa bọ̀ ní ààfin láti wá sọ fún kábíyèsí pé ó sọ pé kí ni Naomi kó wá máa lọ. Pádé ìyá ẹlẹ́nu kábíyèsí tí Naomi bá kúrò ní ààfin. Òun kàn ní òun ò fẹ́ gbọ́ nǹkan látòkèrè. Jẹ́ kó òun wá fojú òun lóúnjẹ. Wọ́n ló surprise kábíyèsí pé kí ló dé kí ni Naomi kí ni first lady wá ṣe láàfin. Ó dé wájú ń dẹjọ́. Kí ló dé? Ó dé ẹ̀yàn dà sọ pé kí ni ìtumọ̀ ilé? Pé kábíyèsí ní pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀. The first lady wá ní kábíyèsí iṣẹ́ yìí rẹ̀ sọ̀rọ̀ pé mo fẹ́ sọ nǹkan kan
kọ̀ọ̀kan fún yín. Mo fẹ́ kó wá insist láti máa sọ kó sọ ní ìṣojú mi pé tó kó bá insist pé kí Naomi máa lọ pé that is fine. Ó ní kò dẹ̀ sí Jupiter náà tó lè sọ fún Naomi kó tó padà sáàfin. Reverend Esther wọ́n bẹ̀bẹ̀ because kí Naomi lè wá sáàfin. Bàbá kí ló ń jẹ́ Gọ́vùnà Adeleke wọ́n bẹ̀bẹ̀ kí Naomi tó lè wá sáàfin. Wọ́n bẹ Naomi wá láwọn nǹkan tó ju wá rí kí Naomi tó padà abáyé sẹ́tùlẹ̀. Òun fẹ́ confirm tó rẹ̀ ló ń ṣe wá. Ní first lady ló sọ yẹn pé òun confirm pé tóun bá ti confirm tó wá pé bẹ́ẹ̀ ni pé tó bá ní kó máa insist pé no problem. Wọ́n ní meanwhile pé Naomi ti ń sọ pé okay sísè yẹ pé kábíyèsí pẹ̀lú ọkàn ló fọwọ́ sọ̀yà pé kóun máa lọ pé òun dẹ̀ máa lọ ni. Ẹ̀sìn kó gbàgbé pé kò sí òǹtàn tó lè wá tó á bẹ òun kí òun tó máa padà sáàfin. Wọ́n ní before you know it ni wọ́n wá sọ pé first lady ti dé sáàfin. Wọ́n ní bí ìyẹn ṣe wá ṣí náà ọ̀rọ̀ fún kábíyèsí nìyẹn ìyẹn first lady pé tí Naomi bá dé kúrò pẹ́rẹ́ pé because nǹkan tó ń ṣe é kì í ṣe tiẹ̀ kì í ṣe wọ́n ló ń ṣe pé nǹkan tó wà lójú ẹ̀ yẹn pé òun máa yọ kúrò. Meanwhile tí Naomi tó mo fẹ́ wá sọ fún mi pé kí Naomi máa lọ pé òun á dẹ̀ sọ pé kí Naomi fine ó yá park. Ó ní kábíyèsí á wá mọ̀ pé ẹni tí ó máa gbé Naomi sílé á bá àwọn billionaire tó jẹ́ pé tó ní fọ́n tó lè kọ́nà lòun máa fún ló máa introduce sí Naomi sọ́dẹ̀ máa fẹ́ Naomi fine ní ṣùlọ́kà wọ́n máa fẹ́ straight tó jẹ́ pé kò sáàní pé kábíyèsí ṣé ojú ẹ̀ ni àbí kìí ṣojú ẹ̀ ṣé ọkàn ẹ̀ ló fi sọ àbí kìí ṣọkàn so kìí ṣe kékeré o. Wọ́n ní first lady wá bẹ̀rẹ̀ lọ́wọ́ kábíyèsí òun fẹ́ gbọ́ yes or no ṣé kí Naomi máa park o àbí kí Naomi máa abo fẹ́ gbọ́. Wọ́n ní by the way ṣó ti check CCTV camera ó ní pé unfortunately kò sí CCTV ní ibi yàrá shrine tó wà níbi tí staff of authority yẹn wà pé ṣùgbọ́n there is one tó wà ní kíní kan wọ́n ṣàní there is one kékeré kan kó bẹ̀rẹ̀ sí wọ́n ibi sí ẹni tó lè wà kíní yẹn tó lè wà open CCTV camera láti wá reverse káwọn lè rí pé ìyẹn ni wọ́n máa pè kó wá ṣẹ̀ṣẹ̀ wá wò pé bẹ́ẹ̀ kò sí CCTV camera ní yàrá kábíyèsí tó jẹ́ pé èèyàn kan lè wọ́n máa rí èèyàn tó wọlé wọ́n máa rí èèyàn tó jáde pé kò sí pé bẹ́ẹ̀ tí there is another one tó wà níbi shrine yẹn pé òun náà wọ́n fẹ́ lọ ṣètò ẹ̀ tó máa fi rí ṣe gbọ́ abẹ́ ẹ̀dá àwọn èèyàn wa ó ga ẹ máa wo ọ̀rọ̀ àbàṣà tó ń lọ láàfin kí Naomi máa kúrò wọ́n ní kábíyèsí nìkan ló tiẹ̀ fẹ́ nìkan wọ́n ní bí woman yẹn ṣe wá ní ìyẹn first lady èèyàn wẹ́ bá ṣẹ́ẹ̀kì bá like kékeré bá subscribe at the end of the day wàá máa gbọ́ bó ṣe ń lọ ẹ ṣe gùn ṣe bá.